àrá sán pa ọ̀pọ̀ màálùú londo ariwo mà sọ o. ní ọjọ́ àìkú Sunday ọjọ́ kẹfà oṣù kẹrin ọdún 2025 yìí ó ní àrá kan tó ya ọ̀pọ̀ èèyàn lẹ́nu mà sán lágbègbè orí òhìn ní Ifọ̀n ní ìpínlẹ̀ Ondo tó sì pa màálùú tí kò dín ní 6 o. ìjọba ìbílẹ̀ Ose ní ìṣẹ̀lẹ̀ náà ti wáyé. ohun tí àwọn àgbààgbà ìlú náà tí wọ́n sì ń sọ ni pé àwọn Fúlàní darandaran òun ló ti wà ìbàjẹ́ sí orí ilẹ̀ èyí tó fà á tí àrá fi sán pa màálùú wọn o. bó tilẹ̀ jẹ́ pé kò sí ẹni tó lè fìdí èyí múlẹ̀. ohun tí a gbọ́ ni pé ilẹ̀ orí òyìn ó mà jẹ́ ibì kan tí àwọn ẹ̀yà Èbìrà láti ìpínlẹ̀ Kogi ti ń dáko ṣùgbọ́n wọn kì í rí èrè oko náà kó nítorí àwọn afurasí Fúlàní tó ń fi màálùú jẹ oko náà. ẹnìkan tíṣẹ̀lẹ̀ náà sojú rẹ̀ tó jẹ́ olùgbé agbègbè ọ̀hún ó mà ṣàlàyé pé ó ti pẹ́ o tí àwọn darandaran tí wọ́n ti ń kó màálùú wọ inú oko ní orí òyìn tí wọ́n sì ń ba iṣẹ́ oko àwọn àgbẹ̀ jẹ́. ó ní ó jọ pé ẹbọ tí àwọn àgbẹ̀ pèsè sórí ilẹ̀ náà ó mà ló máa fa àrá tó sán pa àwọn màálùú náà. bákan náà ó ní àwọn kan máa sọ pé àwọn àgbẹ̀ Èbìrà kò mà ṣe bá ṣe rékéré o tí àwọn darandaran ń ṣe nínú oko pẹ̀lú fífi màálùú jókòó wọn. wọ́n ní èyí òun ló jẹ́ káwọn Èbìrà kí wọ́n ṣe ìpèsè tó lè pa àwọn màálùú náà tí àwọn Fúlàní kò sì ní lè wọbẹ̀ mọ́. alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn Aláyẹ̀dé sọ pé mo lè fìdí ẹ̀ múlẹ̀ fún yín pé àrá sán lálẹ́ ọjọ́ kẹfà oṣù kẹrin ọdún 2025 ó sì pa màálùú bíi 6. èyí mà wáyé o nítorí òjò ńlá tó mà rọ̀ ní ọjọ́ náà ní nǹkan bíi aago 8 àbọ̀ alẹ́ o. àmúwọ́ Ọlọ́run ní ìṣẹ̀lẹ̀ náà kò ṣe máa rò pé nǹkan kan ló fà á. nígbà tó ṣẹlẹ̀ DPO agbègbè ọ̀hún ó mọ̀ pé àwọn olórí Fúlàní darandaran àti àwọn ọba aláyé ibẹ̀ láti là wọ́n lọ́yẹ̀ wípé àmúwọ́ Ọlọ́run ni tí a kò lè sọ pé èèyàn kan ló fà á. ó rọ̀ wọ́n láti má ṣe fa wàhálà kankan lórí ikú àwọn màálùú náà kí wọ́n sì má ṣe hùwà tí yóò da omi àlàáfíà ìlú rú o. alukoro ọlọ́pàá Ondo ó ní àwọn kò rí ìṣẹ̀lẹ̀ náà bí èyí tó lè fa wàhálà. ó ní àwọn ọlọ́pàá ti wà nígboro láti ọ̀sẹ̀ méjì sẹ́yìn tí wọ́n sì rí dájú pé rògbòdìyàn kankan kò mọ̀ ṣẹlẹ̀ níbẹ̀. ní ọdún 2019 irúfẹ́ ìṣẹ̀lẹ̀ yìí mà wáyé o ní Òkè Ọwà èyí tó wà ní ìlú Ìjàrẹ́ níjọba ìbílẹ̀ Ìfẹ́dọ̀rẹ́ ní ìpínlẹ̀ Ondo. màálùú 36 ó ní àrá sán pa nígbà náà. ohun tí àwọn ará abúlé mọ̀ sọ nígbà náà ni pé àwọn alálẹ̀ olóńbínú ojú oṣù kan lọ lẹ́yìn èyí tí àrá tó fi sán pa àwọn màálùú ní Oyinmo quarters Ìkàrẹ́ Àkókò tí ń ṣe olúlu ìjọba ìbílẹ̀ Àríwá Àkókò ní ìpínlẹ̀ Ondo. màálùú 8 ni àrá òjijì kan ó mà ló mà tún sán pa o lórí òkè kan nígbà náà. àwọn màálùú ọ̀hún wọ́n ń jẹ kó ní o lásìkò tí àrá sàn tó sì pa wọ́n lẹ́sẹ̀kẹsẹ̀ ní àwọn Fúlàní tó dà wọ́n lọ síbẹ̀ ó ní wọ́n fẹsẹ̀ fẹ́. Àdúràgbà Olúwatóyìn ló ń kàròyìn sí létí láti kàn ní Ẹ̀yà Yorùbá World TV. bẹ́ẹ̀ ṣe wò wá ẹ máa bá wa like ẹ máa share dẹ̀ máa comment ẹ má tún gbàgbé o láti bá wa subscribe sórí YouTube channel wa kẹwàá bá tẹ notification bell láti lè máa mọ àwọn ètò wa lọ́kọ̀ òjọ̀kan tó bá tún ti gorí ìkànnì yìí. ẹ ṣé pọ̀ tẹ́ ń tẹ̀lé wa o kò ní bàjẹ́ fẹ́ni kọ̀ọ̀kan yìí o.